ẹni tó ti kú àṣetò ń ṣọ̀tẹ̀. No one is dead. Àṣetò ń lọ káàkiri. Ẹ má jẹ́ kó support. To the extent we have CW Central Working Committee of Campaign, the largest body for those of us who are national officers or state officers here. Wọ́n tún lọ sọ ń pọ̀ dàní pé kọ́ má jẹ́ contribute a grant. Ẹni tó bá ní orúkọ, ó ní opportunity ni. Same thing happen when Murphy Afolabi died. Kò practice, kò ṣe gbá. Eléyìí ṣe ANTP, eléyìí ṣe TAMPAN, eléyìí ṣe TGMAN. Níbẹ̀rẹ̀ tí Tọ́pẹ́ kú àwọn kan ní ibo ló bìlọ́ǹgì sí. Ó ti gbàgbé pé inú olè tó máa bìlọ́ǹgì sí yẹn ni wọ́n náà máa bìlọ́ǹgì sí. You are a fool. Àwọn kankan wà tó máa ń jẹ́ nǹkan tó yẹ kó tóbi lára wa. Even if we are fighting. Tanja. Téèyàn bá gbọ́ pé èèyàn kú, ó yẹ kó tiẹ̀ ṣe lára bákan. Pé lágbájá yìí lọ. Àwọn nǹkan tó yẹ kó o ṣe, a ní support. Ìjọ tá bá fẹ́ pèsè iṣẹ́ àmàlẹ́ kan má pè torí bí báyìí ló bìlọ́ọ̀gì sí. Ìjọ tá bá fẹ́ ṣòro fún àmàlẹ́ ẹ má ṣe torí bí báyìí ló kàn bẹ́ẹ̀. Ìjọ tá bá fẹ́ pọ́nlé àmàlẹ́ ẹ má pọ́nlé. Kódà tẹ bá ń jà tá bá fẹ́ fún ní ambassadorship wà ní ẹ má fún eléyìí pé ẹ̀wọ̀n ṣubú lé lọ́lọ́ àpàtì ẹ jẹ́. Ẹ dákun ẹ bá wa tẹ subscribe button yín. Ṣé wá rí subscribe button tẹ́ẹ̀tẹ̀ n ò dá ẹyin lówó, n ò dá owó yín, ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá mọ láǹfààní àtòrí ọ̀fẹ́ sí gbogbo tá a bá mú wá sí orí ìkànnì. Ó ní kinní kan báyìí bí aago níbi subscribe button yín yẹn tẹ́ẹ̀tẹ̀ yẹn. Ẹ fọ́ tẹ kinní aago ó ní àwọn olóyìnbó ń pè ní notification bell. Òní ó máa tá inú lóbó lóòrèkóòrè lórí ìkànnì wa. Ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ ní àkọ́kọ́ bàbá tó ṣe drop ìyẹn fídíò sórí ìkànnì Kólé Ìjẹ̀ṣà. Ẹ sì ń bá wa tẹ subscribe button yín. Ntẹ́yìn náà bá dáwọ́ yín ní òrìrì báyìí la máa dá sí. Ẹ máa bá wa comment, ẹ máa bá wa like. Tọ́ àdéhùn àlàmúṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé làá máa mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. Ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí gangan? Ẹ gbọ́ eléyìí gbẹnu tán ṣùgbọ́n ẹ má jẹ́ ń gbà yín lákòókò, ẹ má jẹ́ ń dènà pẹ̀lú. Ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé. Fọ́nrán náà rèé, ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Ìpẹ̀rù náà ni ṣàtà 10-minute drive lẹ́ẹ̀mọjọ́ ni. Thank you for your time. Thank you for your presence. Thank you for being here. Àtúrọ̀sì. Àní fi ní ògbà. Rọra. Ṣé wàá pàṣẹ sí àwọn ìpọ́ mi? And I was, and I think that you carry so much memories of you as well. There were these swimming days at the hotel next to our moving house. It almost became a tradition. Even when we... Alright, so I'm good. You know, for something that I know, it's not happening. Share with some song. I know the way we handle these things are different. We handle depression differently. We handle pain so differently. Yes, she called out. She spoke to some people. I told her when Tope go to people's team, and she did exactly that. So when I see people saying that Tope came to their DM, I'm like, it's my advice. Like Tope, let's see that you're back. You know, just unfortunate that this turned out the way it is. But Tope tried. Tope is a survivor. Tope fights. But again, we love her. We love her most. If Tope was here tonight, what's that one thing you'd like to say to him? Tope, why? We fought it. It's not money. It's not money. We fought it. I love being around you, always felt like it's somewhere we belong. You bought me my first cake. You took us to many fun places when we were kids.
You spoiled me with chocolates, and honestly, I was very happy to be spoiled by you. You never judged me, and I never judged you for us too. Some of us, some of my fondest memories of you are your unannounced visits. Whenever we heard that familiar horn, the one that became almost a signature in our family, we would all race to the gate as children. Mọ́mì kí lẹ̀ ń dáhùn sí? Ìgbà kan pè yín ní mọ́mì kí lẹ̀ ń dáhùn sí nígbà tẹ́ mọ̀ pé ẹ̀ ní lè ṣe bí ìyá? To Prophetess Kehinde Osoba, this message is for you. Let me tell you something. Mo mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ máa hold ẹ̀mí ẹ̀ o, but had it been you have answered her when she was in distress, nígbà tó pè yín ni, she would not have died. Iṣẹ́ Ọlọ́run lẹ́lẹ́ ń ṣe ń bi tẹ́ wà, ẹlẹ́yàn kan kú, ipe ojoojúmọ́ lẹ́ ń hold service lọ. On the video on the video that is going viral, the way you explain your own matter with Tiata Osoba, ẹlẹ́yìn hold service pé káwọn èèyàn máa ṣe sùúrù. Ṣé ẹ mọ̀ bí yá situation tó wà ń gbà yẹn kò ń ṣe situation tí wọ́n ti lè mára dúró, wọ́n nílò èèyàn láti sọ̀rọ̀ fún gbà yẹn. Tẹ́ Jésù fúnra rẹ̀ bá lè sọ wípé tẹ́ ẹ bá ń kó àgùntàn 100 lọ, ó ní tí ẹyọ kan bá sọnù nínú 100 yẹn, ó ní ẹ fà àwọn 100 yẹn, ẹ fi 99 tó kù sílẹ̀, ó ní ẹ bá mi wá ẹyọ kan tó sọnù yẹn, ẹ bá mi wá lọ. Prophetess Kehinde Osoba, ẹyọ kan tó sọnù tó fẹ́ sọnù tó ń pè yín yẹn, ẹ ráyè wá lọ. Ẹ ti máa hold high esteem sí gbogbo àwọn senior colleagues yín jù. Yes, ìpè ju ìpè lọ. Bẹ́ẹ̀ ni, ìpè ju ìpè lọ. Ìpè ju ìpè lọ lóòótọ́. Ìpè ju ìpè lọ. Ìpè Eli sí Samuel ó jìnnà. Bẹ́ẹ̀ ni ìpè ju ìpè lọ. Ó yẹ ká máa tẹrí fúnra wa. But when it comes to iṣẹ́ Ọlọ́run, don't leave one stone untouched. Had it been you have answered Tiata Osoba in that manner, she wouldn't have died. Gbogbo àwọn voice note tó ti ń pè yín ní mọ́mì tó ti ń sọ gbogbo nǹkan tó ń go through fún yín pé òun lọ ń fún lẹ́ńlẹ̀ ń bì kan, òun ṣe kinní kan, if were to be your daughter, will you have give excuse pé ẹ̀ ń ṣiṣẹ́ kan lọ́wọ́, ẹ̀ ń hold meeting kan lọ́wọ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run? Ṣọ́lọ́run lẹ tẹ́ ẹ bá hold meeting pẹ̀lú Ọlọ́run gan, for the fact that pé iṣẹ́ Ọlọ́run lẹ fẹ́ ṣe, God will never blame you for leaving his premises to go and answer to one of his sheep tó ń kú lọ. There's no any justification for anything you want to say, but I don't like apportioning blames. I don't like apportioning blames. Tí wọ́n bá ti ń pè yín ní mọ́mì, ẹ ṣiṣẹ́ mọ́mì yẹn fáwọn tó ń pè yín ní mọ́mì. Okay, now, ara ẹ̀mí kan tí Ọlọ́run ní kẹ́ ẹ lọ gbàlà yẹn ló ti sọnù yẹn náà. Nítorí ẹ̀mí kan, nítorí lára ẹ̀mí àwọn ẹ̀mí kan tẹ́ ẹ ṣe gbaṣẹ́ Olúwa, òun ló sọnù yẹn náà. Ẹ hold ẹ̀ nítorí pé ẹ believe pé ẹ ń hold one hierarchy of one of your pastors tó dàgbà tẹ́ ẹ ń hold service ẹ̀, so you let her lose her life. Mo mọ̀ pé ní tó bá máa ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹlẹ̀ o. And ẹ̀yin tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ mi, ẹ gbọ́ pẹ̀lú òye Ọlọ́run àtorí kíké. Tí Jésù bá fẹ́ ṣe bí most of àwọn prophet àti prophetess ṣe máa ń ṣe ni, kò ní lọ gba ọmọ arábìnrin opó kan ṣoṣo tó kù yẹn, kò ní jí dìde. Ṣé bí Jésù náà wà níbì kan, ṣé bó ń lọ síbì kan ni? Ó ń lọ ń ṣiṣẹ́ ìwàásù náà níbì kan ni káwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó pé ọmọbìnrin opó yìí, ọmọ kan ṣoṣo tó bí, òun ló kú tí wọ́n tẹ́ sínú ilé tí wọ́n ṣe ń sunkún. Ó fi ibi tó ń lọ sílẹ̀, ó padà, ó lọ sọ́dọ̀ ọmọbìnrin opó yẹn, ó dẹ̀ ní ọmọ dìde. Ibi tẹ́ ẹ wà yẹn, even if at all you cannot leave that premises, you can still tell them to bring Tope to that place. From that place, you go to wherever you want to go. At least that one will save her life. And I know they see all this kind of Christianity that you people are preaching. Oyè lẹ́ ń preach, ipò lẹ́ ń preach, títóbi lẹ́ ń preach. Because if not that pé títóbi lẹ́ ń preach ni, there is nothing that might have asked you not to leave that premises. Nígbà tí èèyàn kan tó ń gbèrò pé ẹ̀mí òun fẹ́ sọnù, ṣebí torí tẹ́ ẹ ṣe gbaṣẹ́ Ọlọ́run ni pé kẹ́ bá wọn di àwọn ẹ̀mí tó bá fẹ́ sọnù, kẹ́ gbà á là, àwọn àgùntàn tó bá fẹ́ sọnù torí kẹ́ lè gbà wọ́n là. Honestly, una dey disappoint me more and more every day. Una just dey disappoint me. Honestly, una dey disappoint me. Abeg. Mọ́mì Kehinde Osoba, Prophetess Kehinde Osoba, ẹ bọ́ síbí mà. Mọ́mì ẹ ṣe dáadáa lórí iṣẹ́ ìrújú tọ́lọ́run gbélé yín lọ́wọ́ lórí Tiata Osoba. Mọ́mì ẹ ṣe dáadáa mà.
When someone calls you mommy, did you know the meaning of that statement, ma? When his or her take you as his or her godmother, mommy, ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀? You didn't play a motherly role in that girl's life, ma. Ẹ wà níbi òkú àgbàlagbà tó ti kú. Bàbá tó ti lo ìgbésí ayé wọn dáradára tí wọ́n kú yẹn kọ́lọ́run forí jì wọ́n. Ẹ wà níbi òkú ẹ̀. Ọmọ yìí dẹ̀ ń call attention yín. Wọ́n dúró bí 4 hours. Wọ́n dúró dè yín. Wọ́n retí yín, mọ́mì. Ẹ dá wọn lóhùn. Ẹ wọ́n á ṣe gbé first note síta. Ẹ wọ́n á ṣe sọ pé ẹ kọ́ wọn lálẹ́. Ẹnìkan kò gbé kọ́ yín mọ́. Wọ́n sọ pé ó ti kú. Mọ́mì, ẹ ṣe dáadáa mà. Ẹ má bínú o. Ẹ má bínú ọ̀rọ̀ tí mò ń sọ yẹn bó ṣe ká mi lára sí ni, because àwa náà máa ń dìde, àwa gan máa ń dìde sí àwọn tó ń pè wá ní godmother. Àwa náà máa ń dìde ṣó ti yé yín sí wọn, a máa ń dìde sí wọn, a máa ń rẹ́dọ̀ ọwọ́ help ta lè rẹ́dà. Ìgbà míì ga máa ké sí yẹn pé ẹjọ́ bá mi assist ọmọ, ẹ bá mi ran ọmọ yìí lọ́wọ́, ẹ bá mi ṣègbè, ẹ bá mi ṣàwó. Mọ́mì ẹ̀ bọ́ta ẹ̀ sọ fún Nigerians pé tọ́mọ yìí là kọjá leléyìí. Ẹ jẹ́ ká mọ anything ikú ẹ̀ la gbọ́. After ikú ẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ ẹ̀ ń gbé chat síta pé àwọn kan drag yín. Mọ́mì àwọn wo ló drag yín? Mi ò tiẹ̀ gbórúkọ yín nú ọ̀rọ̀ yẹn rárá. Wọn ò dárúkọ yín nú ọ̀rọ̀ yẹn rárá. Wọ́n sọ pé àwọn pè mọ̀mọ́ kan ni wọ́n dárúkọ yín rárá mà. Ẹ̀ṣẹ̀ wá jáde, ẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀. Àmọ́ mi kò dáa. Ẹ̀yin náà fèdè ọmọ yìí. Ẹ disappoint ọmọ yìí. Ó fọkàn tán yín pé iṣẹ́ ìrújú tẹ́ gbé lọ́wọ́, iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé lọ́wọ́, ẹ ṣe lórí ọmọ yẹn. Mọ́mì, ẹ ṣe lórí ọmọ yẹn. Ó dùn mí o, ó dùn Ẹlẹ́dàá mi. Because àwa tí Ọlọ́run ò pè sí ṣiṣẹ́, àwa tá à ṣiṣẹ́ Ọlọ́run gan, àmọ̀kẹ́ tá à ṣe lórí àwọn ọmọ tó ń pè wá ní godmother, àwọn ọmọ tó ń fọ̀rọ̀ lọ̀ wá mọ ipa tá à ń kó lórí ayé wọn. Mo lè ka 2, 3, 4 níbi tèmi wà láwọn ọmọ tó ń pè mí ní màmí téèyàn sacrifice lé wọn lórí mà. Kò rí àwọn family ẹ̀, ó rí yín bí ìyá, màmí, ó tún wá pè pé ẹ wá gbókú òun. Ẹ̀ẹ́dẹ̀ fibi tẹ́ ẹ wà lẹ̀, ẹ̀ẹ́dẹ̀ ara ò dẹ̀ ta yín, ara bí amọ̀ ò ta yín. Ẹ má bínú o, ẹ má bínú mà, ọ̀rọ̀ tí mo sọ tó bá ká yín lára mà, ẹ má bínú ẹ jọ̀ọ́, torí ọlọ́ bó ṣe lára mi bẹ́ẹ̀ ni mo ṣe sọ̀rọ̀ ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tó bá ta yín lára, ẹ má bínú, mo fọlọ́run bẹ̀ yín mà. Bó ẹ ṣe dáadáa tó, ẹ fèdè ọmọ yẹn. Tó bá ṣe ọmọ bíbí inú yín, tó bá pè yín bí tẹ́ wà, mọ́mì ẹ kúrò ń bẹ́ẹ̀. Wáyé tẹ́ ẹ sọmọ bí ọmọ tẹ́ bí nínú yín mà. Wáyé tẹ́ ẹ ṣe bí ọmọ tẹ́ bí nínú yín, wáyé tẹ́ ẹ dìde sọmọ nígbà tó nídìí yín most. Kò rí family ẹ pè bí ó ti ṣe 1 or 2 things táwọn family àbáwọn àwọn family ṣe 1 or 2 things sí, ó dẹ̀ wá mú ẹ̀yin bí ìyá ẹ̀. Mọ́mì mà ẹ disappoint ẹ mà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ mà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má ṣe interview kankan mọ́, ẹ má ṣe live video kankan mọ́ o. Àwọn èèyàn ń bínú gan, ẹ má ṣe live video kankan mọ́. Tẹ́ bá ṣe ní live video, wọ́n á wá fún yín mà. Àwọn èèyàn wá fún yín. Nísìn, rest in peace fún Tọ́pẹ́. Ọmọ yẹn go through a lot. At what? Ṣé ẹ lè lọ sínú ilé yẹn kẹ́ lọ mú Tọ́pẹ́ jáde ni pé Tọ́pẹ́ you have to leave this place. Wọn ò fẹ́ bí báyìí. Má parẹ́ síbí. Kẹ́ṣọ́ kakin, ọkùnrin pọ̀ tó máa fẹ́, wàá bímọ, wàá ṣe gbá. Màá tọ́jú ẹ, màá ṣe kíní fẹ́, wàá fẹ́ ọkọ gidi, wàá bímọ gidi mọ́mì. Ọkọ ọmọ yìí ò bá lé, ọkọ ọmọ yìí ò bá wáyà mi máa. Ọkọ ọmọ yìí ò bá wáyà mi, ó wá ń bá yín sọ̀rọ̀, ó ń pè yín ẹ̀dá lóhùn. Very sad. Tọ́ ẹ̀yin èèyàn wa, ẹ̀yin olóye èèyàn, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn tẹ́ ẹ wà lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà, àtẹ̀yẹ tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè látàrí fọ́nrán tá a ti jọjọ wò yìí, tá a sì ti fi ti ara wa gbọ́. Kí ni ẹ̀yin náà ní léròǹgbà? Kí ni ẹ̀yin náà ní léròǹgbà tẹ́ fẹ́ sọ? tó rà mọ̀ pé ń tẹ́ ẹ wò yìí, ẹ̀yin náà ní nǹkan kan bíi méjì tẹ́ fẹ́ sọ tó wà lọ́kàn yín. Ẹ̀yin náà láǹfààní láti kọ́mẹ̀ntì sí abẹ́ fọ́nrán yìí. Ẹ kọ́mẹ̀ntì, ẹ like, ẹ share rẹ̀. Bẹ́ẹ̀ sì ń bá wa kọ́mẹ̀ntì tẹ́ like tẹ́ ń share rẹ̀, tẹ́yin náà bá dáwọ́ yín lé,
òrèrè báyìí la máa já sí. A fi àkókò yìí a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di òrèrè létí gbogbo wa ò mọ̀ gbọ́ o. Ẹ wo ibi táwa fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀ kan sórí ìkànnì wa ẹ má gbàgbé pé àdéhùn wa náà là ń múṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.